bí inú bá bí iná á kúrò ní jíjò wájúwe rẹ̀ pé jó. Bó bá ti wá di pé náà di jíjó báyìí ríru ní tẹ̀lé. Èyí ò ní pé iná tó bá jó run nǹkan ni. Bọ́rọ̀ mi bá wá kọjá sísẹ̀ náà ńkọ́ á di ríru. Tó bá ti wá di wípé omi rú kí ní kẹ́yìn rẹ̀ òfò ní. A ò ní ṣòfò, a ò ní ṣòfò ẹ̀mí, a ò ní ṣòfò dúkìá, a ò ní ṣòfò ara láṣẹ Elédùmarè. Ṣé ẹ mọ̀ wípé bí ìyà bá ń jẹni tó bá jẹni dáàyè kan ara a máa kọ̀yà. Bó bá wá di wípé ara ẹni tí ìyà ń jẹ yìí bá wá kọ̀yà irú wọn á yíjú padà. Bí wọn bá wá yíjú padà bá bí wọn ò bá júwe rẹ̀ wọ́n á ní bínú wọn á ní jà. Bẹ́ẹ̀ ó láwọn àsìkò kan tó ti fi wò sùn. Ìwọ ọpín ìwòsùn nígbà tó bá súni láti wò kò ní mú ní ṣe nǹkan. Èyí náà ló wá ṣokùnfà ògbé ìwẹ̀yìn eléyìí tá a fẹ́ ṣí lénìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé toko. Mo fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ fún tòní. Wọ́n ṣe àṣẹ Èdùmàrè. Ǹjẹ́ mo kí gbogbo èyí tẹ́ láǹfààní láti máa wò mí ní dédé àsìkò yìí wípé ẹ kú gbogbo àsìkò tó ní kálukú wà lápá ọ̀dọ̀ tiyín. A kú bójú ọjọ́ ṣe rí, a kú bí gbogbo nǹkan ṣe ń lọ. Láṣẹ Elédùmarè yíyẹ ni ó yẹ wá tiwa ò ní yẹ̀ ẹ́ lẹ̀. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá yín náà rèé lórí àkọ́tún ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀. Bí ẹ bá ti rí ìfitónilétí eléyìí tí a fi síta ní àfẹ̀mọ́júmọ́ tòní, èmi nìkan kọ́ ni màá ṣètò. Bí àlejò wa bá ti láǹfààní láti wọlé wọn ó darapọ̀ mọ́ wa. Àmọ́ ṣáájú kí wọn ó tó wọlé ẹ jẹ́ á máa gbádùn ara wa bọ̀. A kí gbogbo èyí tí ẹ máa ń ṣe kóríyá fún wa ní orí ìkànnì yìí ní gbogbo ìgbà. Àmọ̀yé yín kọjá bẹ́yìn fúnra ara yín ṣe lérò. Torí wípé àwa náà mọ̀ wípé èrò ti pọ̀, ayé ti lu jára ní ìlọ́hùn. Síbẹ̀ èyí tí ẹ nífẹ̀ẹ́ wa ẹ ń fìfẹ́ hàn sí wa lóòrèkóòrè. Àmọ̀yé yín ẹ ṣeun adúpẹ́. Èdùmàrè ò ní jẹ́ á jọra wa lójú.
èmi náà ò ní jọra mi lójú, okùn ìfẹ́ wa sì rèé, kò ní í já láṣẹ Elédùmarè. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́ wa, ẹ kú kóríyá gbogbo ìgbà. Àmọ́ fẹ́yìn tí ẹ bá tún wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ wo ètò wa ní ìkànnì yìí, ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, níbi ẹ ṣe darapọ̀ mọ́ wa lójú òpó Facebook ní tààràtàrà yìí náà la tún rọ̀ yìí pé kí ẹ tún darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa. Lójú òpó YouTube wa yìí kì í ṣe ògédé ètò ojúkojú báyìí nìkan là ń fi síbẹ̀. Bá a ṣe ń fi àwọn ètò ojúkojú irú eléyìí tẹ̀ láǹfààní láti máa wò wá yìí síbẹ̀, bẹ́ẹ̀ náà la tún fi àwọn iṣẹ́ àkànṣe tí a ṣe lọ́kan òjọ̀kan nípa àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ wa. Ṣé ẹ mọ̀ wípé àwa ìgbélé pìtàn òde, yìí tó bá jẹ mọ́tò òde ààbò òde ṣe ni tẹ́ fi rí wípé eléyìí báyìí ló ṣe bí, èyí báyìí ló ṣe bí. Kì í ṣe wípé àwa àwọn ìyá tó ní sórí ìwé pé ó ṣe bí rẹ̀. Àwa ò jẹ́ kẹ́ ẹ rí gangan ní ìrísí bí nǹkan òun ṣe rí ni. Lẹ́lẹ́yìí tí mo wá gbé wọ́de lónìí, Ogun Agbekoya. Ṣé ẹ mọ̀ wípé bí ẹ̀rí bá yí padà tó dẹkún, Èdùmàrè ò ní jẹ́ kí ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan wá ó dẹkún. A ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣàtọ́kùn rẹ̀. Ọjọ́ pẹ́ tí wọ́n ti ń gba owó orí ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní Ìbàdàn. Tí ẹ bá ti wo iṣẹ́ tá a ṣe lórí Adébísí Ìdí-ìkàn, ẹ rí wípé nígbà tí Adébísí Ìdí-ìkàn rí wípé wàhálà tí wọ́n ń fún àwọn èèyàn ṣe, ìdààmú àti ìwọ̀sí tí ń kan àwọn èèyàn látàrí àìrí owó orí san nìbàdàn yìí ṣe kékeré. Òun ló jẹ́ kó wò wípé Ọlọ́run kúkú kẹ́hùn kó ń ṣàánú wọn, tó fi fún ara rẹ̀ lọ báwọn akọ́dà pé gbogbo àwọn ọkùnrin tí ń bẹ ń bàdàn òun nìkan ó mọ sanwó orí wọn. Mo kàn yà lọ bẹun láti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé owó orí sísan yìí ṣe nǹkan tuntun, èyí tí wọ́n ti ń ṣe tipẹ́ ni. Ẹ̀rí sì wà wípé àwọn tí wọn ò bá rí owó orí yìí san, ìyà tí ò mọ níwọ̀n òun ni wọ́n fi ń jẹ wọ́n. Èyí náà ṣàmọ́ kọ́ ẹ̀pàápàá tó bá tiẹ̀ lọ sílé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní ṣàìmọ̀ owó orí ìdòdè òdòdè ò bàbá wa ló kọ́ san. Owó orí ìdòdè òdòdè ò bàbá wa ló kọ́ san. Àwọn àgbà tí ó sọ òwò ń bẹ láti mọ̀lé nímọ̀pó. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ó ti ní àwọn yàrá kólóbókólóbó tó dàbí túbú tí wọ́n máa ń fi àwọn tí wọ́n bá ti rúfin àìsanwó orí tí wọ́n máa ń fi wọ́n sí. Oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó fi èrí ló fi hàn wípé ọ̀rọ̀ owó orí sísan yìí kì í ṣe nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, nǹkan tó ti wà tipẹ́ ni. Àmọ́ bó ṣe wá wà tipẹ́ yìí, ó ní ìlànà tí wọ́n tẹ̀lé. Nígbà tí Adébísí Ìdí-ìkàn tó ṣe tiẹ̀ níbi tí Ọlọ́run fún ní agbára láti ṣe, tó san owó orí àwọn ọkùnrin nílẹ̀ Ìbàdàn, tó bá tiẹ̀ lọ, ẹrù tí ó dàbí wípé ó gbé kúrò lórí àwọn èèyàn ní àsìkò ìgbà tó fi wà, ó jọ ń pín ẹrù ọ̀hún tún padà sórí wọn. Èyí ò ní wípé ẹni tí ti ń ṣiṣẹ́ tó ṣe wípé iṣẹ́ tó ń ṣe kíkàn fi ń bọ́yàwó fi ń bọ́ ọmọ nìkan ni, nígbà tí ìdí Adébísí Gíwá ti ń sanwó rẹ̀. Àmọ́ tí aláàánú wọn ọ̀hún tó ràjò àgbà, ṣe mọ̀ wípé oníkálukú yóò tún ẹrù ẹ̀ gbé. Nígbà tó wá di ìṣèjọba àwarawa, wọ́n ń gba owó ọ̀hún
wọ́n sì ń fi ṣe nǹkan lóríṣiríṣi. Mo kọ́kọ́ ya bẹun ni o láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tí ó ti wà tipẹ́ tí ì ṣe nǹkan tuntun òun lówó orí sísan. Àwọn ibi tá a wá ń lọ gangan rèé o. Nígbà tó di wípé ìfipá gbàjọba tó wáyé eléyìí tí ó ní ìṣekúpani lọ́wọ́, ṣe rántí tọjọ́ 15 oṣù kìíní ọdún 1966, ṣe mọ̀ pé léyìí ló mú ẹ̀mí Samuel Ládòkè Akíntọ́lá, ẹni tó jẹ́ gómìnà gúúsù ìwọ̀ oòrùn ní ìgbà náà. Bàbá òun bá ìṣẹ̀lẹ̀ eléyìí lọ. Lẹ́yìn ìgbà tí Samuel Ládòkè Akíntọ́lá tóun bá tiẹ̀ lọ báwọn, gómìnà míì tí wọ́n tún jẹ nínú ọdún kan náà, èyí Adékúnlé Fájuyì, gẹ́gẹ́ bí a ṣe gbọ́, nígbà lẹ́wọ́n ní lẹ́yìn ìgbà tó ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba láàrin ara wọn àwọn sójà nígbà náà, nígbà tó tún di ọjọ́ 29 oṣù keje ọdún 1966 yìí kan náà, wọ́n tún mú Adékúnlé Fájuyì àti ọmọọṣẹ́ rẹ̀ Àkúyí Ìrosì, wọ́n tún ṣekú pa àwọn náà ní ilé ìjọba l'Ágòdì. Nígbà tí eléyìí ti wá ṣẹlẹ̀ lọ, tí àsìkò yìí, a wá wò wípé kí wọ́n dá ìjọba padà sí ti àwa ara wa. Nígbà tó ti ṣe wípé bí adìẹ làwọn ológun ń para wọn, ẹnìkan bá ti ṣe díẹ̀ wọ́n ó tekú pé lẹ́yìn. Ó jẹ́ kí gómìnà Adéyínká Adébáyọ̀, àwọn náà jẹ gómìnà fún gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà ní ìgbà náà, eléyìí tí ilé ibùjókòó ìjọba rẹ̀ wà ní Àgòdì nílùú Ìbàdàn. Nígbà tí gómìnà Adéyínká Adébáyọ̀ táwọn wá bọ́ sórí àpèrè gẹ́gẹ́ bí gómìnà gúúsù ìwọ̀ oòrùn, ó wọ àlàkalẹ̀, ó rí wípé tí a bá ń sọ̀rọ̀ nípa ẹkùn, ọ̀kan lára ẹkùn tí ó ní owó nínú ẹkùn 3 gbòógì tí orílẹ̀-èdè Nàìjíríà pín sí, gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà jẹ́ ọ̀kan ń bẹ̀. Òun náà wọlẹ̀, ó rí wípé owó wà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ribiribi ni wọ́n sì ti ṣe sí àárín ìlú, tóun náà rí wípé láti ara òwò kòkó eléyìí tó jẹ́ òwò pàtàkì. Tá a bá sọ wípé àgbẹ̀, ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ Yorùbá ó lẹ́ka, àgbẹ̀ alárojẹ wà, àgbẹ̀ oní nǹkan ọ̀sìn wà, àgbẹ̀ eléso wà. Àmọ́ àwọn àgbẹ̀ eléyìí tí wọ́n ń pa owó wọlé jù lọ fún gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà ní ìgbà náà ni àwọn àgbẹ̀ oníkòkó. Bí ẹ bá rántí wípé ilé ńlá gògòrò tí wọ́n kọ́ ní ìgbà náà, kí wọ́n pè é cocoa house, ara owó tí wọ́n fi òwò kòkó tí wọ́n fi kọ́ ní ìgbà náà nù. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe fi hàn, ẹ ṣeun kàkà kí èdè òkìkí ọlá mi, ẹ káàbọ̀, ẹ kú ìfẹ́ wa, ẹ ṣeun láṣẹ Elédùmarè, ẹ̀yin náà ò ní tẹnu gbó bí ọwọ̀, aráyé ò ní kọrùn yín, ẹ kú ìfẹ́ wa, mo mọ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ já wá tẹ̀síwájú o. Nígbà tó wá di wípé Adéyínká Adébáyọ̀ táwọn náà jẹ gómìnà fún gúúsù ìwọ̀ oòrùn gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀, ó wá wò wípé owó orí ń wọlé, àmọ́ ọ̀nà kan gbòógì tí owó tún ti lè pọ̀ tí ó ti ya mùrà sí àpò ìjọba
ní kí wọ́n fi owó kún owó orí. Eléyìí ló wá jẹ́ kó gbé ìkéde síta wípé láti ọ̀kẹ́ 6 tí àwọn àgbẹ̀ ti ń san tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí owó orí, àwọn ó sọ di ọ̀kẹ́ 10, wọ́n fi ọ̀kẹ́ 2 kún. Irú ìjàngbọ̀n kí leléyìí, bó ni ó ṣe ṣe? Orí irú ìjàngbọ̀n kí leléyìí, bó ni wọ́n ṣe ṣe? Òun ni wọ́n wà tó fi di wípé ìjọba gbé òfin jáde ní ti pàtìkúùkù ni wọ́n mọ̀ sanwó ọ̀hún. Ó ń bọ̀ ó, ẹ mọ̀ bèbí kan. Bẹ́ẹ̀ ni, ẹni ó yó kó má banújẹ́, ẹni ebi ń pa kó má banújẹ́, ẹni tó yó náà kó má yọ̀ láyọ̀ jù, torí n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ní kọ sẹ́lòmíì. Ṣe mọ̀ pọ́rọ̀ ilé ayé yìí bí ìlú gangan ni. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀, mò ń gbìyànjú láti bá àlejò wa sọ̀rọ̀. Ó jọ ń pé ojú òpó ò lọ geere lápá ibi tí wọ́n wà ní. Àwọn ni wọ́n ń fi ọ̀rọ̀ ránṣẹ́ tí mò ń gbìyànjú láti dá lóhùn kí wọ́n lè ráyè wọlé. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀, gómìnà Adéyínká Adébáyọ̀ ni wọ́n wá ṣòfin wípé ní dandan ní tìpátìkúùkù ní gbogbo àwọn àgbẹ̀ ni wọ́n gbọ́dọ̀ máa san ọ̀kẹ́ 10 gẹ́gẹ́ bí owó orí. Àwọn àgbẹ̀ wá wò wípé iṣẹ́ kí làwọn ń ṣe? Kí ni nǹkan tí ń bẹ lóko gan táwọn ò fi máa san adúrú owó níbo ni káwọn ó ti rí? Àwọn náà wá fohùn ránṣẹ́ sí gómìnà. Àmọ́ ẹ jẹ́ kí n sọ nǹkan kan bí wọn ò kàn ṣàdédé bọ́ sí títì kí wọ́n mọ̀ pariwo pé àfẹ́ o, irọ́. Wọ́n kọ́kọ́ pera wọn láàrin ara wọn. Ará Bàkànrán pará Àkùfọ̀, ará Àkùfọ̀ pará Alálùpọ̀n, ará Alálùpọ̀n pará Ìkòyí. Wọ́n pera wọn káàkiri wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí, bó ni nǹkan ṣe rí lápá ọ̀dọ̀ tiyín? Ẹ dákun, bó ló ṣe rí lápá tiyín? Ẹ jọ̀ọ́, bó ni nǹkan ṣe rí lápá ọ̀dọ̀ tiyín?
wọ́n pera wọn káàkiri, wọ́n bára wọn sọ̀rọ̀. Wọ́n rí wípé oríṣi ìyà kan náà ní ń jẹ wọ́n. Kí sì nìyà ọ̀hún? Ire oko ò jáde dáadáa. Ìwọ̀nba tí ń jáde náà wọn ò rà lówó tí ó tó gbọ́ bùkátà ẹbí débi tí yóò ṣẹ́kù. Ebi tí èèyàn bá ná tó ṣẹ́kù ó ní wọ́n ń pè ní làáfi pamọ́. Owó tí ò tó ná, bóò ni wọ́n ṣe fẹ́ lágbára láti yọ owó orí ń bẹ̀. Ẹ kíyèsí nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe o. Wọn ò kàn ṣàdédé bẹ́ sí ojú pópó. Wọ́n kọ́kọ́ kàn síra wọn. Ará abà kínní kàn sí ará abà kejì. Ará abà kejì kàn sí ará abà kẹta. Wọ́n kàn síra wọn káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn wípé bóò ni nǹkan ṣe ń lọ lápá ọ̀dọ̀ tiyín. Wọ́n mọ bí nǹkan ṣe ń lọ. Ìgbà tí wọ́n mọ bí nǹkan ṣe ń lọ ìnáwó rí wípé tí ará àkànná bá tiẹ̀ ní nǹkan àwọn ń jáde dáadáa, àwọn fẹ́ sanwó yìí. Ará àkùfọ̀ ò lágbára rẹ̀. Bárá àkùfọ̀ bá láwọn fẹ́ gbìyànjú, àwọn ará abasẹ́ níwọ̀n ò lẹ́gbẹ̀ẹ́ wọn lè ṣe. Ará abasẹ́ nígbọ̀n bá wá láwọn fẹ́ tiraka. Àwọn ará alálùpọ̀ ń kọ́, àwọn ará ọ̀là ńlá ń kọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kárí gbogbo àwọn abà tó wà ní gbèríko Ìbàdàn nígbà náà. Ó làwọn náà wá fohùn ránṣẹ́ sí gómìnà wípé ní tàwọn ń tàwọn o, àwọn ò lówó orí kankan táwọn ó san. Èsì tí wọ́n fọ̀ gangan ló wá jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ tí wọ́n yàn tí wọ́n ń gbowó òun, àwọn náà ṣe wá sọ fún wọn, wá bẹ̀rẹ̀ sí ní fohùn ránṣẹ́ sí wọn pé dandan lówó orí jẹ́, dandan lówó orí jẹ́, túláàsì láṣọ ìbora, owó orí la fi kọ́ mọ̀ pò. A rò pé dandan ni kí ni? Ebi téèyàn bá rí lèèyàn san. Mò ń bọ̀. Hello? Yes, sir. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí bó ṣe ń bá a bọ̀, àlejò wa ni mo pè ló jẹ́ kí n sáré gbé toró dàbí wípé ojú òpó apá ibi tí wọ́n wà ó lọ jáì. Wọ́n fi àtẹ̀ránṣẹ́, wọ́n ń tẹ̀ ránṣẹ́ pé àwọn ń gbìyànjú láti wọlé ojú òpó ni ò lọ geere lápá ibi tí àwọn wà. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá àlàyé ọ̀hún bọ̀, wọ́n wá wò pé owó orí la fi kọ́ mọ̀ pò. Ẹ lè fowó orí kọ́ mọ̀ pò. Àwọn lásìkò yìí ipá àwọn ò ká, nǹkan ò lọ déédéé. Nígbà tó wá di ọjọ́ 11 oṣù 11 ọdún 1968, ó ní àwa gbọ́ wípé àwọn àgbẹ̀ náà wá tò lọ́wọ́ ọ̀wọ́. Wọ́n wá lọ sí Mọ̀pó. Àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní kọrin pé ọ̀kẹ́ 6 la ó san, ọ̀kẹ́ 6 la ó san, bí ò gbà kùmọ̀ yóò gborí bíbẹ́. Ọ̀kẹ́ 6 la ó san, ọ̀kẹ́ 6 la ó san, ọ̀kẹ́ 6 la ó san, bí ò gbà kùmọ̀ yóò gborí bíbẹ́. Ọ̀kẹ́ 6 la ó san. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nígbà tí wọ́n tò lọ́wọ́ ọ̀wọ́ tí wọ́n ń kọrin yìí ní ọjọ́ 11 oṣù 11 ọdún 1968, àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ òṣìṣẹ́ agbowó orí, wọ́n
wọ́n fi ìyà jẹ àwọn àgbẹ̀ yìí. Eléyìí ló wá bí wọn nínú tí wọ́n fi wá tún ara mú. Bí wọ́n ṣe ń múra yìí náà, wọ́n wá ní àlàkalẹ̀ nǹkan tí wọ́n fẹ́, tí wọ́n fi pé báwọn ò bá sanwó èyí ò mọ nǹkan tí ń sanwó fún. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe fi hàn, wọ́n wá ṣe àlàkalẹ̀ nǹkan mẹ́rin. Bí wọ́n bá ti ṣe nǹkan mẹ́rin yìí o, làwọn ò tó sanwó, èyí ọ̀kẹ́ mẹ́fà gan. Nǹkan àkọ́kọ́, wọ́n láwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tí wọ́n máa ń wo àwìn ibà wá, àwọn ò fẹ́ wọn mọ́. Torí gẹ́gẹ́ bí a ṣe gbọ́, mo rántí pé ìyá àgbà náà sọ lẹ́nu rí pé tí àwọn èèyàn tí ẹlòmíì bá rí wọn tó bá sá tó sáwọ inú yàrá, wọn ó wọnú yàrá ẹ̀ lọ bá láti gbé jáde pé kó wá sanwó orí. Ẹni tó bá sá lọ sórí oko tó gun igi lọ, wọn ó gun igi lọ bá, wọn ó jábọ́ pé kó wá sanwó orí. Wọ́n ní gbogbo ìwà yìí àwọn ò fẹ́ mọ́. Láàrin ara àwọn làwọn ò mọ̀ ṣètò báwọn a ṣe máa kówó oúnjẹ táwọn ò fi mọ́ kó wá sílé ìjọba. Kí òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ kankan mọ́ wá àárín bà wá mọ́ léèyàn kiri, mọ́ lu baálé ilé ní kóńdó nítorí owó orí mọ́. Èyí ò jẹ́ ní. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní kí ẹ̀dínwó bá iye owó orí tí wọ́n ó mọ̀ san. Ọ̀kẹ́ mẹ́wàá tí gómìnà ń sọ yìí kò sí bí àwọn ṣe lè ṣe, torí wípé ìwọ̀nba ibi oko táwọn ń rí, òun náà làwọn á fi tọ́jú aya àtọmọ. Èló sì ni gbogbo nǹkan tí àwọn ń tà ọ̀hún, táwọn ó fi wá lè yọ ọ̀kẹ́ mẹ́wàá gẹ́gẹ́ bí owó orí. Báwọn ò bá san ọ̀kẹ́ márùn-ún o, àwọn ò sì lè san ju ọ̀kẹ́ mẹ́fà lọ. Èyí ò jẹ́ kókó kejì. Kókó kẹta, eléyìí tí wọ́n kọ tí wọ́n fi ránṣẹ́ ní ìgbà náà ni wípé kí ìjọba ó ṣí ọ̀nà dí àwọn abúlé àti ìgbèríko níbi tí àwọn àgbẹ̀ yìí ti ń dáko. Torí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ìṣòro ló máa ń jẹ́ fún àwọn àgbẹ̀ yìí láti kó irè oko wọn láti oko wá sí ìgboro. Wàhálà tí ò mọ níwọ̀n ni ojú wọn rí lórí àti gbé èrè oko wọn jáde sígboro. Kí ìjọba ó ṣètò kí wọ́n ó la ọ̀nà dí àwọn ìgbèríko tí ó fi rọrùn fún àwọn àgbẹ̀ láti rí ọkọ̀ tí ó bá wọn kó èrè oko wọn jáde sígboro. Wọ́n tún wá sọ wípé ṣé àwọn tó mọ mẹ́nu bà pé ọjà gbòòrò eléyìí tó jẹ́ èrè oko gbòógì tí ó mú owó wá jù lọ, òun náà ni kòkó. Àmọ́ kòkó ọ̀hún gẹ́gẹ́ bí a ṣe gbọ́, owó táṣọ́rẹ́ ni wọ́n ń rà lọ́wọ́ àwọn àgbẹ̀. Báwọn bá ti wá gbé òkè òkun, wọ́n á máa tà lówó gọbọi. Ó wá dàbí ẹni wípé àwọn àgbẹ̀ ń ṣe làálàá fún àwọn oníṣòwò kòkó tí wọ́n jẹ́ oníṣòwò tí kì í ṣàgbẹ̀, tí wọ́n ń rà lọ́wọ́ àwọn àgbẹ̀ lọ́wọ́ ẹ̀ sókè òkun. Pé nítorí náà eléyìí táwọn sin àwọn oníṣòwò tó gẹ́ kí wọ́n ó fi owó kún iye owó tí wọ́n ra kòkó, káwọn náà ó tiẹ̀ lè rí nǹkan máa tọ́ka. Bí wọ́n bá ń ta kòkó, báwọn bá ń ta kòkó, báwọn bá rí kòkó tà ní owó gidi, àwọn ò ní máa jà sí ọ̀rọ̀ owó orí, torí pé àwọn á rí owó nínú owó tí àwọn owó ọjà táwọn bá tà, àwọn á rí fi san owó orí táwọn tá à ń sọ̀rọ̀ rẹ̀. Wọ́n wá gbé àlàkalẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin, wọ́n gbé síwájú gómìnà Adéyínká Adébáyọ̀. Gómìnà ò rí nǹkan ṣe sí. Kàkà kí gómìnà ó rí nǹkan ṣe sí nígbà tí wọ́n lọ béèrè orí wípé wọn ó gba ọ̀kẹ́ mẹ́wàá nìkan ni gómìnà ń sọ̀rọ̀ lé. Eléyìí ló wá bí àwọn àgbẹ̀ nínú pé
a ní ẹ ṣí ọ̀nà kẹ́ ẹ fi owó kún owó tẹ́ mọ́ ra kòkó lọ́wọ́ wa ẹ fi owó kún owó tẹ́ mọ́ ra kòkó lọ́wọ́ wa kẹ́ ẹ yé fi ìyà jẹ àwọn èèyàn wa mọ́ ẹ dáwọ́ eléyìí dúró èkìdá nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ ṣáà ní káwa ó máa ṣiṣẹ́ kẹ́yìn ó máa ṣe fanda láàrin ìlú ó dà ìyá eléyìí o àfẹ́ mọ́ ìyá yìí àfẹ́ mọ́ olómú wọn kóra wọn jọ. Ṣé wá rí ohun mìíràn tí mo fẹ́ ká kíyèsí ṣé mọ̀ pé mo kọ́kọ́ sọ lálàkọ́kọ́ wípé ẹyọ ẹnìkan ò dá ṣe wọ́n kàn sí àwọn àbà yòókù kájákèjádò Ìbàdàn lásìkò ìgbà náà kì í ṣe pé àwọn ará Alálùpọ̀ ṣe tiwọn lọ́tọ̀ àwọn ará Àkànrán ṣe tiwọn lọ́tọ̀ àwọn ará ibòmíì náà wọ́n ṣe tiwọn lọ́tọ̀ wọ́n kọ́kọ́ kàn síra láti fohùn ṣọ̀kan nígbà tí wọ́n wá fohùn ṣọ̀kan tí gómìnà kọ̀ tí ò rí tiwọn rò tí ò tiẹ̀ ka ọ̀rọ̀ wọn sí tó ṣe wípé kówó wọlé nìkan ni gómìnà ń sọ àwọn náà ṣe wá dúró pé eléyìí o ìyá eléyìí o àwọn ò kọ́ ẹ wá gbọ́ wọn ò mọ pariwo síta wípé àákọ̀yà ṣe báyìí wọ́n ní àgbọ́yé ìdí tí ó jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí wá lónìí ni wípé wọ́n ní tó bá jọ ohun báyìí láàfin wéhùn ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ wa lásìkò yìí ti ń fara pẹ́ ti àwọn àgbẹ̀ tí wọ́n ń fi ìwọ̀sí lọ̀ àfi ọwọ́ ara wa kówó wa lọ lé ìfowópamọ́ akówódélé ìfowópamọ́ tán ààrí tuntun wọ́n wà ń gbá wa sí wọ́n ń gbá wa sọ́hùn bí ewé jí otí omi tí wọ́n ní èyí nísìnyí ọba òkè òjáwà ó dìsèmi láyé wa àmọ́ ní ìwòye tèmi bíba nǹkan jẹ́ ní bíba nǹkan jẹ́ lọ́hùn kò lè tán a kọ́kọ́ ní láti bí ara wa gẹ́gẹ́ bí ọ̀kan àwọn nǹkan kan wà tó jẹ́ orísun agbára wọn ní ìgbà náà tí àwa ò lè fi ara balẹ̀ láti kíyèsí mọ́ lásìkò yìí àkọ́kọ́ ni ìgbọ́ra ẹni yé ẹlẹ́ẹ̀kejì ni ìtẹríba wọ́n yan aṣáájú èyí Tàfà Adéoyè gbogbo wọn pátá sì gbọ́rọ̀ sí lẹ́nu kìí ṣe wípé Tàfà Adéoyè ó sọ nǹkan báyìí ẹ dákun ẹ jẹ́ ń gbé aago àlejò wa ẹ lọ́wọ́ bàbá. bí wọ́n ṣe wá jọ kàn síra wọn èyí oníkálukú á ní olórí ní igun tiẹ̀ àmọ́ wọ́n mú ẹyọ ẹnìkan gẹ́gẹ́ bí aṣáájú fún gbogbo wọn àmọ́ lásìkò yìí láyé eléyìí tá a wà yìí àti yan aṣáájú gan ń bẹ lára ìṣòro pàtàkì torí pé ìgbéraga ò jẹ́ kí ayé àwa èèyàn àsìkò yìí ó gbádùn torí àjọ wà lásìkò yìí ni ló jẹ́ kí n sọ wípé àwa èèyàn àsìkò yìí ìgbéraga ò jẹ́ yí àwa èèyàn àsìkò yìí ó gbádùn oníkálukú ló fẹ́ ṣọ̀gá oníkálukú ló fẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀gá ìyà tí ò sì mọ níwọ̀n lélẹ́yìí ń fi jẹ wá àìkọ́wọ̀rí ejò àìkọ́wọ̀rí àwa èèyàn náà gẹ́gẹ́ bí àìkọ́wọ̀rí ejò ṣe ń ṣekú pa àwọn ẹranko afàyàfà bẹ́ẹ̀ náà ni àìkọ́wọ̀rí àwa èèyàn náà ló ń fi ìyà tí kò mọ ní kékeré ló ń fi jẹ wá torí wípé ará Alálùpọ̀ bó bá ti dá wá àwọn agbófinró náà ó fi ìyà jẹ yóò lù ọ́ bí padà ṣùgbọ́n gbà wọ́n dúró tí gbogbo wọn sùn papọ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní ọjọ́ 11 oṣù 11 ọdún 1968 yìí wọ́n ní wọ́n wọ́ kọ́ sí màpò bí èésú ni èyí ni pé wọ́n pọ̀ bàbí pípọ̀ wọn gan lásán ó kọ́kọ́ mú ìbẹ̀rù báwọn eléyìí pé báwo ni wọ́n ṣe sọ tí ẹnu wọn fi kò tí
ó fi di wípé ẹnu wọn kò báyìí. Nígbà wọn wá ṣe lẹ́yìn òtá tó wá di wípé àwọn ọlọ́pàá tún lọ bá wọn ní oríta Àkànrán. Gẹ́gẹ́ bí Alhaji Ọlálékan Lásìsì Akékaka tó jẹ́ igbákejì olóyè Tàfà Adéoyè wọ́n ṣe ṣàlàyé, wọ́n ní Tàfà Adéoyè ò sí ń bẹ̀ pẹ̀lú wọn, àmọ́ ó sọ fún wọn wípé bí wọ́n bá ti dé o ẹ má kọ́kọ́ bá wọn jà, débi tí wọ́n ó sọ wípé ará ìlú ló kọ́kọ́ bá jọba jà. Gbogbo bí wọ́n sì ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe, wọ́n tẹ̀lé àṣẹ àti àlàkalẹ̀ olórí wọn. Débi pé nígbà tí ibi tí wọ́n tún ti ń fà á, wọ́n ṣàlàyé wípé ọlọ́pàá pa 2 lára àwọn àgbẹ̀ ń. Síbẹ̀ wọ́n sì dúró di ìgbà tí olórí wọn tó fún wọn láṣẹ wípé tí olórí wọn tó dé, tí olórí wọn fún ara rẹ̀ bẹ̀rẹ̀ ìjà. Nígbà tó lórí wọn bẹ̀rẹ̀ ìjà làwọn náà tó jà. Ìjà tó lórí wọn jà yìí ṣe pọ̀ di nǹkan mọ́ra o, gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n ní kò mú nǹkan kan wá tẹ́ ẹ dé oríta Àkànrán ọ̀hún. Nígbà wá wọlé torí wípé àwọn ọlọ́pàá ti pa àwọn àgbẹ̀, wọ́n ti pa 2 nínú àwọn àgbẹ̀, wọ́n ní ló sì náwó sórí afẹ́fẹ́ ló mú bọ̀ pìpì. Ìgbà tó ń ti wá ṣíde ọta àkọ́kọ́ tó dún látọ̀dọ̀ tiẹ̀ làwọn yòókù náà tó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi àwọn àjúwe ọ̀rọ̀ àtẹnudẹ́nu lọ́pọ̀ òjọ̀kan la gbọ́ nípa Ogun Àgbẹ́kọ̀yà yìí. Àwọn kan ní gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n jagun yìí ó ní wọ́n ti wẹ̀ nínú àgbo kan, ó ní wọ́n ti ṣe gbogbo eléyìí, ojú tẹwa ò tó, àwa ò mọ̀. Àmọ́ kókó nǹkan tí èmi kàn fẹ́ kí á mú ní ọ̀kúnkúndùn, kí á dìmú nínú ẹ̀, ó ní ìṣọ̀kan. Bí ikán bá pa lé o, bó ní kálukú bá kú dúró lọ́tọ̀ọ̀tọ̀, orí ìyà ni wọ́n á kú sí, torí wọn ò ní ríbi gbé. Bí ìjọba bá ń fìyà jẹ ará ìlú, tí oníkálukú wá dúró nídúró wípé ọ̀gá lèmi, ọ̀gá nìwọ, ọ̀gá leléyìí, ọ̀gá leléyìí, tí ẹ ò pawọ́pọ̀ láti ní aṣáájú ẹyọ kan tá a mọ̀ pé a lè finú tán, torí oríṣi ìṣòro kan tún leléyìí náà láwùjọ wa lásìkò yìí, ta ló ṣe é finú tán? Ìwọ tó ń wò mí yìí, ṣé wọ́n lè finú tán ọ? Ẹ̀jẹ̀ àtúnwò eléyìí. Ìbẹ̀rù àìní ìgbàgbọ́ nínú ara ẹni kò yẹ ká mẹ́ta lè finú tán. Àti wípé ìgbéraga àyà pé oníkálukú náà tún fẹ́ jọ̀gá, èyí ò náà tó kún ti ń bẹ ńlẹ̀. Ó wá di wípé kálukú ará Lálùpọ̀ wà mọ́ ọjà lọ ní Lálùpọ̀, ará Agodi ó mọ ọjà ní Agodi, ará Abẹ́yẹrúkà ó mọ ọjà ní Bẹ́yẹrúkà, ará Gẹ́gẹ́ ó mọ ọjà ní Gẹ́gẹ́. Yóò wá ṣe kàtàkàtà bàbá ti wú. Bí ẹ pé ìjà bá dẹ̀ ti ń ṣe kàtàkàtà, ó rọrùn fún ìjọba láti borí aráàlú. Ìyẹn tó mú kí ìjà Ogun Àgbẹ́kọ̀yà 1968-1969 kí ó rọrùn fún àwọn àgbẹ̀ láti jà á ní àjàborí ní ìgbà náà, ó ní ìṣọ̀kan. Torí nínú ìṣọ̀kan náà ni wọ́n ti fẹnu kò láti yẹn nìkan gẹ́gẹ́ bí olórí tí gbogbo wọn sì rí, tí wọ́n sì gẹ́gẹ́ bí olórí tí wọ́n sì ń tẹ̀lé gbogbo àṣẹ àti àlàkalẹ̀ tó ń fún wọn. Ní ìgbà tí àwọn ìjọba, wọ́n ní ìjọba amúnimóògùn, tíjọba bá fẹ́ múni kò sí ọgbọ́n tí wọn ò lè dá. Nígbà tó tún di wípé wọ́n tún mú ọmọbìnrin ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n tì sí Tàfà Adéoyè. Tọ́rọ̀ Tàfà Adéoyè náà wá farapẹ́ ti Sámsìn inú Bíbélì, tó náà yóò fẹ́ ọmọbìnrin ọ̀tẹlẹ̀múyẹ́ yìí, tó di pé ọwọ́ ìjọba padà bá Tàfà Adéoyè látara ọmọbìnrin ọ̀tẹlẹ̀múyẹ́ yìí. Ǹjẹ́ a mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n sì mú Tàfà Adéoyè, ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Tàfà Adéoyè, eyín Ọlálékan Lásìsì Akékaka, ó sì tún bá ṣẹ́ lọ.
torí wípé wọ́n ti ní àlàkalẹ̀. Ìjà tẹ́ ẹ bá fẹ́ bájọba jà tí ò bá sí àlàkalẹ̀, tí ò sí ìlànà àtẹ̀lé, ìjà òun ò lè ṣèso rere o. Ní tí mo ní pàkíyèsí yín sínú tó jẹ́ kí n kọ́kọ́ mú wá látòrí tó ti ṣẹlẹ̀ rí. Àlàkalẹ̀ ìgbọ́ra ẹni yé tó wà láàrin àwọn àgbẹ̀ ló jẹ́ kí wọ́n rí ìyà ọdún 1968 kan. Bí àwa ò bá wá lè gbìyànjú ká ní àlàkalẹ̀, ká ní ìgbọ́ra ẹni yé tó ṣe pé a kàn mọ́ gba nǹkan jẹ́ ni, gbogbo tẹ́ ẹ bá jẹ́ ara yín náà lẹ́ ń pa lára, kì í ṣèjọba. Bóyá ẹ mọ̀ báǹkì tí ń bẹ ládùúgbò tí yín tẹ́ ẹ dáná sun, ṣé tàdúgbò àwọn ìjọba ni? Ṣèbẹ́ nígbà tí ó bá di wípé gbogbo ọ̀rọ̀ bá lọ tó bá lọlẹ̀, tí gbogbo ohun tó ń hùn tán lẹ̀, tí gbogbo ẹ̀ tí wàhálà rodò tó rè é mu mi, ìbẹ́yìn lẹ́sẹ̀ṣẹ̀ máa fowó bówó lẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ fi máa wọkọ̀ lọ àdúgbò àwọn ẹlòmíì láti lọ máa gbowó ọ̀hún. Ó ní mo ṣe ní àwọn àgbẹ̀ tó kọ̀yà wọ́n fi ọgbọ́n àti agbára ìbílẹ̀ kọ́ ni. Báwa náà bá wá fẹ́ kọ̀yà lásìkò yìí tá a sì fẹ́ kọ́ gbé, a gbọ́dọ̀ ní àlàkalẹ̀, ká ní àfojúsùn, ká sì ní ìgbọ́ra ẹni yé. Láṣẹ Elédùmarè, a ò ní jẹ́wọ́, ìyà ò ní jẹ́wọ́, àwa náà ò ní jẹ́yà. Àmọ́ ẹ mọ́ gbàgbé o, ìjà tá a bá fẹ́ jà, tá a bá fẹ́ bá ìjọba jà, tí a sì fẹ́ ja ìjà ọ̀hún ní àjàborí, a ní láti rí i dájú wípé a ní àlàkalẹ̀, a ní àfojúsùn, a sì ní ìgbọ́ra ẹni yé. Nígbẹ̀yìn gbẹ́yìn bàbá wa padà ráàyè wọlé, adúpẹ́ o. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ o. Torí kódà àsìkò tí mo ti wò wípé ojú òpó apá ọ̀dọ̀ yìí ní agbára pé bóyá kéèmí ó rọra mọ́ ọ sá lọ. Torí a ti lò kọjá àsìkò òlọ́lọ́ jí ẹ wọlé. Àmọ́ gbẹ̀yìn bá jí náà láàárọ̀ ẹni. Ẹ jẹ́ kí n kí bàbá wa òǹkọ̀wé pàtàkì, olólùfẹ́ èdè Yorùbá pàtàkì. Yàtọ̀ sí wípé wọ́n jẹ́ òǹkọ̀wé àti olólùfẹ́ èdè Yorùbá, wọ́n tún wá tún jẹ́ àgbà èyí tí kì í fojú kéré ọmọdé. Torí àsìkò tí mo fi tá a fi sọ̀rọ̀ pé a ó ṣètò yìí ò pẹ́ púpọ̀. Láti aago 5 tí mo sì ti bẹ̀rẹ̀ ètò yìí ni bàbá ti wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n ṣe à ń tẹ̀ pẹ̀lú bí ojú òpó òun ṣe lọ́jà. Wọ́n sì gbìyànjú títí tí wọ́n fi ráyè wọlé. Adúpẹ́, àmọ́ rírì yín. Ẹ kú déédé àsìkò yìí bàbá wa. Ẹ kú déédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin èèyàn mi, akúrọ̀lẹ́ o. Ẹ ṣeun púpọ̀ sà. Akúwòde ṣe rí o. Ẹ wò ó lágbára. Bó o ní òde ṣe rí lápá ọ̀dọ̀ yín sà? Àlàáfíà ni ìlú dùn, a gbọ́dọ̀ sọ pé a gbọ́dọ̀ sọ ìdàkejì nítorí ọ̀ràn kò sówó, kò sépo láti kọ́kọ́ ń bá fà á tẹ́lẹ̀ ní ìsinsìnyí kò sówó ni. Ní gbogbo ìjẹta ìjẹrin ìjàrún à ń fowó ra owó, akọ́kọ́ ń fowó ra owó àtijọ́ tá a wá fowó ra ọ̀hún náà ni wọ́n tún ní àtún ní námọ̀ yìí. Àmọ́ odó tá a dọ̀ ńlá sí o, kọ́ ló ń sọ wa o. Ní kọ́lọ̀ ń ṣọ́ wa, kọ́lọ̀ ń gbà wá, kó ṣàánú wa. Mi ò ní gbà yín lásìkò púpọ̀ torí mo mọ̀ wípé ojú òpó ti gbà yín lásìkò látago 5 tẹ́ ẹ ti wà lẹ́nu ẹ̀. Lẹ́ẹ̀kan sí mo tún kí yín, mo mọ rírì yín sà. Ẹ ṣeun púpọ̀ bàbá wa. Ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa nínú àlàáfíà ara. Gbogbo akitiyan wa láti wá máa jẹ́ kí èdè wa ó tẹ̀síwájú yìí, àwa náà ò ní wà lójú kan. Ayé tiwa náà ó tẹ̀síwájú, iṣẹ́ wa ó tẹ̀síwájú. Láṣẹ Elédùmarè. Ẹ jẹ́ kí a wá rebi tí à ń lọ gan. A ṣe àfiwé Ogun Agbekoya tọdún 1968-69 sí ti àwọn ìṣẹ̀lẹ̀ àsìkò yìí. Èmi ti wá mẹ́nu bà wípé ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí, èmi ti mẹ́nu bà kẹ́ tó ráyè wọlé. Kí ni àwọn nǹkan tí ṣẹ̀wọ̀n wípé Ogun Agbekoya wọ́n rí ìjà ní àjàyege? Bẹ́ẹ̀ni.
bẹ́ẹ̀ni. Kí ni nǹkan tí ẹ rò pé ó ràn wọ́n lọ́wọ́ tá fi rí ogun ọ̀hún jà ní Àjàyègè? Àwọn tí ó ràn wọ́n lọ́wọ́ ó pọ̀. Èkíní nínú tí ó ràn wọ́n lọ́wọ́ ni ìṣọ̀kan èrò àti ìfọwọ́sowọ́pọ̀. Lára rẹ̀ náà tún ni mímọ olórí ní olórí, gẹ́gẹ́ bí ìtàn tí a kà nígbà tí àsìkò Ogun Agbekoya 1968-69 àwa náà sì bí mo ṣe tó nìsín àwa náà sì kéré àti ìtò ogun jà àti ìtò ṣàyà gbangba jáde nígbà náà, ṣùgbọ́n gbogbo ìtàn náà la gbọ́ gẹ́gẹ́ bí òwe Yorùbá tó ní bọ́mọ ọba bá tàn yóò bá àrọ́bá náà sì ní bàbá ìtàn. Wọ́n ní ẹni tó jẹ́ olórí wọn gbà náà tó bá sọ pé ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ tí ì sọ̀rọ̀, ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ tí ì mí pínpín títí tí èdè wọn ò ní mí pínpín. Ibi tó bá sì sọ wípé ẹ lọ ni wọ́n lọ, kò sí atẹnubọlẹ̀, kò sí agbẹ̀yìnbẹ́bọjẹ́ nínú wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ràn wọ́n lọ́wọ́ tí wọ́n fi jà ní Àjàyègè. Wọ́n sì mọ ibi tí wọ́n ń lọ, gbogbo wọn sì dúró gírí bí ọmọ ogun láti tẹ̀lé adarí wọn ni wọ́n fi jà ní Àjàyègè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí àsìkò yìí náà agbára lọ́wọ́ Ọlọ́run àlàjá ó fẹ́ farapẹ́ra wọn nítorí gẹ́gẹ́ bí Yorùbá sí wí ìpẹ́ ìpàlọ́jọ kó ṣẹ̀ lérí. Tí aláṣẹ bá sọ wípé àwọn fẹ́ dúnkokò, àwọn fẹ́ kó àwọn ọmọ ẹ̀yìn àwọn olùtẹ̀lé ní papámọ́ra, tí àwọn olùtẹ̀lé sọ wípé ẹ má fún wa papámọ́ra, ẹ fún wa láyè ìjàgbára lédè kúkúrú, ó farapẹ́ra wọn. Ó farapẹ́ra ní tòótọ́, àmọ́ ohun tí ó wá gún èmi ní kẹ́sẹ́ láti gbé orí ọ̀rọ̀ eléyìí tá à ń sọ̀rọ̀ tá à ń jíròrò lé lórí jáde rèé. Ṣé ẹ mọ̀ wípé ní ìgbà náà Tafa Adéoyè tó jẹ́ olórí àwọn Àgbẹ̀kọ̀yà ará Àkànrán ni. Bẹ́ẹ̀ni. Wọ́n àjà ìjà oníjà ti Àkànrán nìkan, wọ́n kàn sára Lálùpọ̀n, wọ́n kàn sára Àkùfọ̀, wọ́n kàn sí gbogbo ìgbèríko ibi tí àwọn àgbẹ̀ wà. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tí a bá kíyèsí ní ewu àwọn ìjà tí àwọn èèyàn ń jà ní ìsìn, ṣé ìfitónilétí láti pe àwọn èèyàn mọ́ra ǹjọ́ wà lásìkò yìí? Kò fi bẹ́ẹ̀, kò tí ì sí tó, ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ iná rù díẹ̀díẹ̀. Èéfín ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀, èéfín ọ̀wà bẹ̀rẹ̀ sí máa pé èròjọ, torí pé ibi tí èéfín bá ti kọ́kọ́ rú yóò rú lọ òkè. Àwọn gbogbo àwọn èèyàn láti gun kọ̀ọ̀kan wà máa rí bí èéfín ṣe ń rú lọ òkè ni wọ́n fi bẹ̀rẹ̀ sí wò pé èéfín tí ń rú yìí ṣé ntọ́ yẹ kí àwọn dá sí ni. Ẹgẹ́ yẹ ká wo ìtọ́jọmọ́ ìjàgbara tó ṣẹlẹ̀ láàrin ọdún kan àtààbọ̀ àbí sẹ́yìn tí a pè ní EndSARS. EndSARS pé a ò fẹ́ SARS mọ ìjà ẹ̀fọ̀pin sí àwọn ọlọ́pàá SARS. Ṣé ẹ mọ̀ pé wẹ́rẹ́ ló bẹ̀rẹ̀ láàrin àwọn ìlú kọ̀ọ̀kan tó fi ìlú ńláńlá tó fi délùú kéréje. Àwọn ìlú kéékèèké gan tó jẹ́ àbá oko, àwọn gangan náà rí àpẹẹrẹ tiẹ̀, àwọn náà jà níwọ̀nba tiwọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ a sì rí àpẹẹrẹ rẹ̀ ní ìlú èbó náà ní Amẹ́ríkà nígbà tí ọ̀rọ̀ George Floyd ṣẹlẹ̀. Bí eré náà ni ọ̀rọ̀ náà ràn tó fi ràn yíká gbogbo ìlú. Torí náà bí eré ni nǹkan bẹ̀rẹ̀ tí fi bú rẹpẹ tí fi di kárí ayé. Ṣùgbọ́n tí ìjàgbara ọba ṣẹlẹ̀, gbogbo ọmọ ntà jà fún, ó ṣeéṣe a gbọ́dọ̀ ní adarí ká sì ní ètò bá ṣe jà. Irú rẹ̀ wà láyé kò ti Àgbẹ̀kọ̀yà. Ó dàbí ẹni pé bírú rẹ̀ bá tiẹ̀ wà lásìkò ti EndSARS kò tó òní gbogbo rẹ̀ fi mẹ́hẹ̀ tó bí ó ṣe mẹ́hẹ̀. Ẹ ṣeun púpọ̀.
àwọn nǹkan tí mo ti ń gbìyànjú láti pe àkíyèsí àwọn èèyàn sí inú mi sí bó tẹ̀ jẹ́ pé tí ìwọlé lásìkò tí mo sọ ṣe é mọ̀ wípé ọ̀rọ̀ olóye a máa papọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lẹ́yìn náà tún ṣe ṣàlàyé pé bí ìjà eléyìí tó wà ńlẹ̀ yìí inú mi dùn pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe pẹ̀lú bí ẹ ṣe àfiwé ẹ̀ pẹ̀lú ti EndSARS tó ṣẹlẹ̀ ní bí ọdún mélòó kan. ó ṣeé ṣe tí ìgbáradì tó gbópọn bá wà gẹ́gẹ́ bí irú eléyìí tí àwọn àgbẹ̀ ṣe ṣáájú kí wọ́n tó bọ́ sí gbangba. bóyá tírú ẹ̀ náà bá wà ní ìgbà náà wọn ò bá rí ìjàun ṣẹ́gun ju bí wọ́n ṣe ṣe lọ bó ṣe rí ń lọ. àmọ́ eléyìí tó wá wà ńlẹ̀ báyìí ó tọ́ pé kò tiẹ̀ sí ìgbáradì ìjọ tẹ́bí bákàn tí ń pààyàn àwọn tẹ́bí bákàn tí ń pa ládùúgbò kan wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní dí àdúgbò yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná sun nǹkan ṣé lè wá lè ràn wá lọ́wọ́. kò lè ràn wá lọ́wọ́ nítorí wípé ara wa náà la máa fìyà jẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá là ń jà ní àdúgbò pé akàdédé kóra wájọ ládùúgbò yá ní adànkanrú ni àdúgbò wa náà láàmú dàrú àwọn èèyàn iye kan wa tó wà láyìíká náà láàmú dí lọ́wọ́ àti lọ sí okòwò tiwọn gbogbo àwọn tí aláǹbájà àwọn kápẹ́ àwọn aṣojú ìjọba là ń bá jà ọwọ́ ò lè tó wọn ọ̀pọ̀ wọn ń gbà tẹ́ bá ṣe gbogbo tí a bá ṣe gbogbo tẹ́sí tẹ́tẹ́ nira yín látàn ni wọ́n tiẹ̀ tó mọ́ gbọ́ pé àwọn kan ń jà ń bì nítorí náà ó yẹ kí ìgbáradì ó wà kí àjọṣepọ̀ ìkóra ẹni jọ ìfẹnukonu ó sì wà lórí níta ń jà fún bí a ó sì ṣe ja ìjà yìí òpó báyìí láàrin sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo tún fẹ́ máa pẹ̀rẹ̀ mí jáde nínú ìwé Yorùbá ẹni ó bá ka ìwé ọmọ olókun ẹ̀sìn tí bàbá wa olóògbé Adébáyọ̀ Fálétí tí wọ́n kọ ọ̀rọ̀ nípa àjàgbára náà ni tí Àjàní tó ń jà káàkiri bí ọmọ olókun ẹ̀sìn òtún tó ń jà tó ń pe gbogbo àwọn èèyàn tó ń lọ láti abà dé abà tó fi ìjàgbára tó fi ń lọ́lẹ̀ tí gbogbo wọn sì ń dìde sí ìmúrasílẹ̀ ti wà kó tó di ìgbà tí iná wa ràn gan ibì kan náà lọ ràn ní ọ̀tún ní òsì ní àríwá ní gúúsù ní ìlà oòrùn níwọ̀ rẹ̀ àpẹẹrẹ tí mo lè mú wá nù. ẹ ṣeun púpọ̀ ládùúgbò ìmọ̀ yín ò ní fọ́ a máa rí yín bá. ọ̀rọ̀ àgbà lẹ́tún ti gbọ́ yìí ṣe mọ̀ wípé èmi ti fohùn obìnrin sọ bàbá wa tún ti wá fi ohùn ọkùnrin àti ti àgbà náà tún fi kún un bàbá fẹ́ jàjà yìí tí a fẹ́ jà ní àjàborí tí kì í kàn ṣe páàkàn tó fẹ́ nira wa là tóbi báǹkì àdúgbò yín tẹ́ ẹ jóná ẹ̀yin náà lẹ́jìyà rẹ̀ tí a ò bá kàn fẹ́ máa nira wa lára lásán ó yẹ kí àsọyé ó wà kí àlàkalẹ̀ ó wà ká mọ ọ̀nà tí a ó gbé gbà tí òfin ní jẹ́ wípé ẹ kàn mọ́ tó bínú bìyà jẹra yín ni ìyà ò ní jẹ wá o káwa náà ò mọ̀ fi jẹra wa. ẹ ṣeun bàbá wa kí a tó wá máa lọ kí ni ọ̀rọ̀ ìmọ̀ràn tí ẹ ní fún àwọn èèyàn wa torí inú ń bí àwọn èèyàn lásìkò ìbí kí gbogbo òun ṣàfọ́jú pọ̀ kó fọ́jú pọ̀ náà ni. tó lóòótọ́ Yorùbá wípé bómi ọ̀bá rú kì í tòrò ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ ni jàgídíjàgan ló lè tún ṣe o ìwọ̀nba ní nǹkan tí jàgídíjàgan lè tún ṣe bí èèyàn méjì igun méjì bá ń jà tí wọ́n jà tí wọ́n jólé tí wọ́n jó ta tí wọ́n bẹ́ orí tí òkú sùn rẹ́rẹ́rẹ́ wọ́n padà jókòó náà ni orí ìjókòó náà ni yóò ti ní ìjà wọn ó ti parí ìdí nìyẹn tó fi yẹ kí a wo ọ̀nà bí àwọn ṣe gbé bàbá fẹ́ fẹ̀hónú báwọn ṣe fẹ̀hónú hàn tí ẹ̀hónú wa ó fi débi tá a fẹ́ fi hàn tí àwọn tí afẹ́fẹ́ ẹ̀hónú kan náà ó sì fi ronú sí i Ọlọ́run má jẹ́ ká fira wa ṣòfò lásán orúkọ mi ni Gbémisóyè ọmọ Àyànó akéwì gbẹ̀fẹ́ òǹkọ̀wé. ẹ ṣeun púpọ̀ bàbá wa a gbàgbọ́ wípé bí a bá tún pè yín sórí ètò
gẹ́gẹ́ bí àgbà pé kẹ́ ẹ tó bá wa fi ohun àgbà dá sí ohun tí ń lọ láàrin ìlú ẹ ó tún jẹ́ wa. bẹ́ẹ̀ ni máa lágbára lọ́wọ́ Ọlọ́run tí ẹ bá pè mí lágbára lọ́wọ́ Ọlọ́run màá tún máa jẹ yín. kí bàbá wọn tó bá Adéwálé Òjó Oyèdélé o ṣeun àbúrò mi àtàtà ẹ kú àsìkò yìí a kú bí gbogbo nǹkan ṣe rí Ọlọ́run ò ní jẹ́ kí tiwa ó le ju tayé lọ. Ọba mi ò jẹ́ wà pẹ̀lú wa. Kí ẹ tó máa lọ èyí tí ẹ bá láǹfààní láti wọlé ẹ bá wa kí bàbá wa kú ayẹyẹ orí kádùn o. Bàbá lédùn ní ìjẹta ní àbáná. Ìjẹrin máa ní ìjẹrin. Ìdíjẹ́rí kò yẹ kí àkàrà òyìnbó ṣé àkàrà òyìnbó lẹ ṣe ní àbákà kéńgbé. Àkàrà ti bílẹ̀ ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àkàrà kéńgbé ni bàbá dí o fákàrà ọjọ́ ìbí. Tòbí bàbá ìbílẹ̀ náà ni wọ́n. Láṣà Elédùmarè ò ní fi tọdún yìí ṣòpin ojú yín á máa rọ́dún nínú àlàáfíà ara ìgbà ilé yín á lé àwo ilé yín á lé. Iyì yín náà tún lé sí i. Lágbára Ọlọ́run ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbàlẹ̀ ó máa bá gbà mú ẹ ò ní dákọ̀tì. Ojú yín á máa rọ́dún ẹ ṣeun amọ̀yì yín lọ́pọ̀lọpọ̀. Mo sì tún fi àsìkò yìí kí èèyàn mi pàtàkì tọ́jọ́ bíi tiẹ̀ náà kò lónìí. Ọlọ́yinká ọmọ Akórèdé Mr. Ayédùn. Ọ̀jẹ́láwìnà ká lèmi mọ̀ pé Ọ̀jẹ́láwìnà ká 32 FM. Torí àwa náà kí yín o ojú á máa rọ́dún. Ẹ̀mí ọ̀sọ́pọ̀ rẹ̀ o. Àmín. So àti ń sa ọmọ ẹgbẹ́ ọmọ oṣù kejì jọba bàbá ti di bàbá àṣàlẹ̀ mo ti fún yín lóyè. Àwọ̀ bóyá kí Akórèdé ó ṣàkọ̀wé. A kàn máa mú àwọn ọmọ ẹgbẹ́ mọ́ àwọn ọmọ lọ́jọ́ ìbí oṣù kejì. Ẹ ṣeun a dúpẹ́ púpọ̀ sà. Gbogbo ẹ̀yin èèyàn wa ibi tí màá ti máa ṣe ẹnu ní déédéé síbi lórí àkọ́tún ètò yìí ìṣẹ̀dálẹ̀ fún tòní rèé. Ẹ má gbàgbé wípé bí ẹ bá ń ba nǹkan jẹ́ ẹ ò ṣe ara yín lóore. Bẹ́ẹ̀ sì rèé ẹ ò ṣe ìjọba ní ìjàmbá torí bí wọ́n bá ṣe tán tí wọ́n fẹ́ tún tẹ̀yìn bàjẹ́ ṣe ọ̀gọ̀rọ̀ owó làwọn ò tún kó sápò ta ló wá jèrè báwọn bí ìgbà téèyàn tó ń fìyà kúnyà fúnra ẹ̀ tètè balẹ̀ ń bínú síjọba tẹ̀ wá ń ba nǹkan èlò tó ṣẹ̀yìn láǹfààní jẹ́ ẹgbẹ́ lẹ́yìn sọ́kàn bínú bá ń bí yín ẹ̀jẹ̀ á máa fi ọgbọ́n ṣe ohun gbogbo ká má bàa tún padà máa ṣera wa ní jàǹbá níkẹyìn. Ìpàdé wa tún di ní ọjọ́ míì ọjọ́ rẹ̀ lórí àkọ́tún ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀. A kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa láti ojú kìíní títí dé ojú keje léyìí tí a wà. Mo mọyì gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa láti ìbẹ̀rẹ̀ ètò. Alàgbà Ọláìdé Yusuf Kọ́láwọlé ẹ ṣeun amọyì yìí. Adéwálé Òjó Oyèdélé ẹ ṣeun mo dúpẹ́ o. Àmọ̀fẹ́ oníkùn ewì ẹ̀yin tèkórè ẹ ṣeun mo mọyì yìí lọ́pọ̀lọpọ̀ ẹ kú dédé àsìkò yìí. Àti ẹ̀yin tí ẹ ti wọlé tí ẹ ti jáde àtẹ̀yin tí ẹ sì tún dúró tì wá títí dé òpin ètò gbogbo yín náà la mọyì lọ́pọ̀lọpọ̀ akínyìn àríyìn lọ́gbọ̀n ẹnu wa ni wípé ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa mẹ́rin mú gbàgbé wípé oore pàtàkì tẹ́ lè ṣe fún wa ìkẹ́ ẹ túbọ̀ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa nǹkan tá à ń ṣe ní iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa káwọn náà ò lè láǹfààní láti mọ̀ ẹ má gbàgbé wípé bàbá wa tí wọ́n bá wa dá sétò lónìí òǹkọ̀wé pàtàkì ni wọ́n ọ̀jìnì olólùfẹ́ èdè Yorùbá ni wọ́n àwọn náà ní Alagba Gbemisoye Ayano wọ́n ti dárúkọ wọn àmọ́ èmi náà tún mọ̀ tuntun dá ó dàbí pé á padà wá ń jọ́ mi Ayano ó yẹn ó wù mí láti mọ̀ tó mọ ẹ̀ ní kíkún àmú ọjọ́ mi ìfẹ́ lẹ́yìn ni bó bá di ní ọjọ́ mi ìka tún fi rí àti ayọ̀ pàdé Olúwabùkọ́lá Adélékè Adégbọlá ń dágbére fún yín pé ire lójú owó rí ògédé ire báyìí lójú wa ó máa rí ní gbogbo gbà bàbá wa ẹ bá wa sọ fún wọn pé ó dìgbà o. Ó dìgbà o ẹ ṣé o.